tí ẹ bá wojú fọ́nrán mi ẹ rí pé màmá wa Alhaja Kafila Kaula àwọn ni wọ́n wà bẹ́ẹ̀. Kí ló fà á tí mo fi gbé Alhaja Kafila Kaula sí ojú fọ́nrán mi? Òun náà ni wípé mo fẹ́ pe Alhaja Kafila Kaula sí àkíyèsí. Àwọn àkíyèsí mi ọ̀hún màá máa sọ ní sísẹ̀ntẹ̀lé fún yín, ṣùgbọ́n kí n tó wọnú ọ̀rọ̀ mi, ẹ dákun torí tọ́lọ́hun, ẹ̀yin tó ṣe pé ẹ ti form team A team B, ẹ rí àbọ̀jẹ́ níwájú Ọlọ́run ọba o, nítorí pé gbogbo nǹkan bá ṣe pátápátá lọ́lọ́run ọba máa bí wá. Ẹ rí àǹfààní ṣe fún ọmọ ènìyàn, ẹ rí ẹ̀kọ́ kọ́ àwọn ọmọ èèyàn, ju wípé a ti wá form team A ní defence, a ní attacker, a ní midfielders. Gbogbo wa àwa máa jáde lórí àwọn ọ̀rọ̀ tó ṣe wípé ṣe ló yẹ ká pè ọ̀tún sí àkíyèsí, ká pè òsì sí àkíyèsí. Ká tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ọba tó sọ pé kuntu khayra ummati ukhrijat linnas ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar. Ká jẹ́ àwọn tó ṣe pé tí a bá rí irú nǹkan báyìí tó bá ń ṣẹlẹ̀, káwa jáde, ká pè wọ́n sákíyèsí, ká pa wọ́n láṣẹ nǹkan tó dáa, ká kọ̀ nǹkan tí ò dáa fún wọn. Ṣùgbọ́n rárá, kẹ́yìn lè jà, kẹ́mi lè wòran, èṣù tákú sí, òun là ń ṣe, kò tọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀, ẹ jẹ́ ajáwọ́ o, nítorí pé gbogbo ohun tá à ń ṣe yìí pátápátá, fídíò yìí àwa náà máa padà máa tún wò, a máa tún wò. Bẹ́ẹ̀ sì ni gbogbo wa la ní àwọn ọmọ, táwọn ọmọ yẹn máa padà dàgbà lọ́la, tí wọ́n máa wò àbí wọn àwọn náà tiẹ̀ wá ń wò ó. Kí ni kí ẹ̀kọ́ tá a fẹ́ kí wọ́n máa kọ́ lára wa rèé? Ọlọ́run yóò ṣàánú wa. Màmá wa Alhaja Kafila Kaula, Ọlọ́run ọba yóò bá mi wà pẹ̀lú yín, ọ̀rọ̀ yín ò ní dàrú. La hawla wala quwwata illa billah. Torí pé mi fẹ́ kí ọ̀rọ̀ mi kí ó gùn rárá. Màmá Alhaja Kafila Kaula, lọ́pọ̀lọpọ̀ gbà tí bá rí fọ́nrán yín báyìí, mo máa ń wò yí pé báwo ni màmá yìí ṣe máa ń ṣe, báwo lẹ ṣe ń ṣe. Ṣùgbọ́n mo padà wá rí wípé Ọlọ́run ọba máa ń dá àwọn èèyàn kan tó ṣe wípé Ọlọ́run máa ń fún wọn ní ability láti deal with emotions. Kò sí bí nǹkan náà bó ṣe lè le tó, Ọlọ́run fún wọn ní agbára ẹ̀ láti deal with it. Nínú wọn lẹ́wà. Ọlọ́run tó wá fún yín ní attitude kan, never give up attitude. Ọlọ́run fún yín. Ṣùgbọ́n Alhaja Kafila Kaula, ẹ tí ì ní kankan, ẹ ní ìmọ̀ ẹ ní gbogbo ẹ̀ o. Ṣùgbọ́n èmi sọ fún yín, ọ̀pọ̀lọpọ̀ ẹ lè rí gẹ́gẹ́ bí ìgbà wípé kí ló ń sọ fún mi? Ọmọ ẹni ìpìlẹ̀ ní ọmọ ẹni ìpìlẹ̀ lèmi náà. Èmi náà ní bíbí ire ní ìdílé ìyá ní ìdílé bàbá. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn kọ́ la fẹ́ sọ. Fámìlì kọ́ la kó wá sórí social media. A fẹ́ gbára wa nímọ̀ràn ni. Màmá Alhaja Kafila Kaula, ẹ mọ̀ how to deal with criticism. Nọ́kùdù máa wá, kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí. Tí èèyàn bá sọ̀rọ̀, tẹ́ ẹ bá sọ̀rọ̀, kò sí bí ọ̀rọ̀ yẹn bó ṣe lè ṣe dáa tó máa criticize yín. Báwo lẹ ṣe fẹ́ dí pẹ̀lú ẹ tí ì ní. Màmá Alhaja Kafila Kaula, ẹ ò tí ì ní. Ẹ gbàgbé gbogbo awuyewuye tó lọ. Ó dàdí nínú àwọn awuyewuye tó lọ, àìmọye àwọn nǹkan tó ṣe pé tó yẹ pé èṣù ló yẹ kẹ́ silent nípa ẹ̀, ṣùgbọ́n ẹ tó bọ́ síta ẹ̀ ń sọ̀rọ̀. Ẹ tí ì mọ how to deal with criticism pẹ̀lú gbogbo experience yín láti 1989. Alhaja Kafila Kaula. Tí èèyàn ò bá dẹ̀ tí ì ní yẹn, èèyàn ò tí ì protect mental health yẹ. Èèyàn dẹ̀ láti protect ẹ̀. Èèyàn máa mọ how to deal with criticism. Wọ́n á criticize yín. Àníyàn yín tẹ́ fi ṣe nǹkan, àníyàn yín lè dá, àwọn èèyàn á criticize yín, ẹlòmíì á ṣépè fún yín, ẹlòmíì á bú yín. Báwo lẹ ṣe fẹ́ dì pẹ̀lú ẹ̀? Ẹ ní láti adopt ẹ̀. Màmá wa Alhaja Kafila Kaula. Ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ kékeré kan. Ọmọ yín kan ní Ìbàdàn. Àfáà Mudafir, oníyàwó mẹ́ta. Mo kàn fẹ́ lo àfáà yìí fún example ni, fún nǹkan kankan tí mo rí lára àfáà yẹn. Ṣé àmọ́ pé oníyàwó mẹ́ta tí wọ́n pè wọ́n fi ń bú ni? Àwọn ẹni wọ̀nyí ni wọ́n fi nǹkan yẹn ń bú. But àfáà yìí adopt it nítorí pé in tí àwọn wọ́n fẹ́ fi ọ̀rọ̀ yẹn weigh down emotionally ni. Tí ọmọ kékeré ó lọ kóbìnrin jọ. Wọ́n ṣe sọ nìyẹn, ìyàwó mẹ́ta màlúmà ní oníyàwó mẹ́ta. Àfáà yìí wá adopt it pẹ̀lú good heart. Ṣé àmọ́ pé lẹ́nìí tí ó bá kọ orúkọ ẹ̀ tí ò bá fi oníyàwó mẹ́ta sí, nobody tó máa mọ̀ pé òun náà sọ̀rọ̀ nípa ẹ̀. Nígbà tó ń pè yín ní ìyá Ìbàdàn, ẹ ní ìdájọ́ respond. Ẹ ní ìdájọ́ fún wọn ní bàbá Èkó. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ṣe rí nígbà tí ẹ bá sọ̀rọ̀, bàbá tí ẹ ń fún lésì ọ̀rọ̀ yìí kì í ṣe bàbá yẹn ló ń kọ àwọn nǹkan tí ẹ ń rí yẹn. Alhaja ìyá Ìbàdàn gbà kó tẹ̀yìn wá sọ pé wọ́n gba ìgbà tí. Ṣe rí gbogbo àwọn nǹkan wọ̀nyí, ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní. Ṣe rí nǹkan yẹn tó máa ń fà. Èèyàn kan bú mi
tó bá bú mi sìn tèmi náà wá bọ́ sórí social media tí wọ́n á bẹ̀rẹ̀ sí bú padà, ṣe rí àwọn tó fẹ́ràn mi wọ́n lè má rí èébú tí ẹni tọ̀hún tó bú mi tó jẹ́ pé reaction tèmi ni wọ́n rí, wọ́n á padà wá máa wò mí gẹ́gẹ́ bí ìgbà pé kí ló tà fà yín ṣe báyìí, ọ̀pọ̀lọpọ̀ ń wò yín pé kí ló dé tà lájà yín ṣe báyìí, ọ̀pọ̀lọpọ̀ ń wò yín bẹ́ẹ̀. Kò sí ẹni tó kọjá pé kíní ẹ lọ wá bí ẹ máa ṣe deal with criticism. Ọ̀pọ̀lọpọ̀ wàyíṣà mọ́ọ̀rù bí lágòrì mọ́ọ̀rù kẹrọ̀hàmán, ẹ mọ́ọ̀rù bí lágòrì kẹrọ̀hàmán. Ó yẹ kí ẹ máa lo attitude of ìntà ń rán ojú eléyìí lọ ká máa fèsì ọ̀rọ̀, ìntà gbé lọ́wọ́ ojú pé èèyàn kan bú mi mo fẹ́ dáhùn. Ṣé mọ̀ pé nígbà tí àwọn tó ń bú yín tó bá gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n á wà ashamed of themselves pé ẹni tá à ń bú tí ò tiẹ̀ fọ́hùn. Gbọ́n tọ́lọ́ wọn bá sọ nínú Al-Qur'an ní Suratul Fussilat Quran 41 verse 34. Ọlọ́run ọba ní wala tastawi hasana wala sayyi'a. Ọlọ́run ọba ní nǹkan tá a pè ní dáadáa àti tí ò dáa a lè fi wéra wọn, kò jọra wọn. Èèyàn ń bú yín, wọ́n ń pè yín lórúkọ ìyá gbọ́nkán, alátàǹpàkò, ìyá àbàdàn, gbogbo àwọn orúkọ tí wọ́n ń pè yín yẹn Ọlọ́run ọba ní a lè fi wé o pé wọ́n ń bú yín, a lè fi wé kí wọ́n máa yìn yín. Ṣùgbọ́n kí Ọlọ́run ọba wá sọ, Ọlọ́run ọba ní idfa billati hiya ahsan. Táwọn bá ń pè yín lórúkọ kí lẹ́yìn máa ṣe, ẹ̀yin fi tó dáa rọ́pò sí ọ̀dọ̀ wọn. Ẹ show skill, ẹ show knowledge, ẹ show exposure. Kì í ṣe pé ká máa búra wa lórí social media. Àwọn èèyàn á tó wá learn látara ti yín wípé níṣe ni wọ́n ń bú wọn, instead tó yẹ káwọn bú wọn padà níṣe làwọn yìn wọn, ṣe làwọn tó ń sọ̀rọ̀ dáadáa ń pa wọn. Ṣe wọn pé àwọn èèyàn máa tó máa kẹ́kọ̀ọ́. Ẹni tó fẹ́ máa react pẹ̀lú ìbínú nígbà tí àwọn èèyàn bá ń bú, wọ́n á tún learn látara yín pé ẹgbọ́n tàlájà, ẹgbọ́n bí alájà ṣe ń respond. Kì í ṣe gbogbo ẹ̀ náà Ọlọ́run ọba ti kọ́ wa lẹ́kọ̀ọ́. Ọlọ́run ọba tó wá sọ pé fa idhal ladhi baynaka wa baynahu adawa ka'annahu waliyyun hamim. Àwọn ẹni tó ṣe pé wọ́n ti sọra wọn di ọ̀tá nígbà tí response ti yín tó bá mú bí ọ̀rẹ́ wá táwọn ń rí gẹ́gẹ́ bí ọ̀tá, àwọn èèyàn á máa wò pé ọ̀tá ẹ̀ ní, ṣùgbọ́n bí ẹni ṣe ń ṣe ó dàbí pé ń ṣe ló ń ṣe bí ìgbà pé ọ̀rẹ́ sí wọn. Ọlọ́run wá ní kò rọrùn wa ma yulaqqaha illa alladhina sabaru. Ọlọ́run bá ní kò rọrùn o, kò lè ṣeé ṣe àyàfẹ́ tó bá ní sùúrù. Alájà kàfílà káwùlà ẹ lọ ní sùúrù. Àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé ẹ máa fò ní o, ẹ máa skip ẹ ní. Kì í ṣe gbogbo ọ̀rọ̀. Ìntà àrùn láyé pọ̀, ìntà àrùn láyé ó pọ̀. Kò sẹ́ni tí wọ́n lè criticize. Káwọn máa ṣe live nítorí pé a fẹ́ fún àwọn èèyàn lésì. N tó ṣẹlẹ̀ láyé ju bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ọba ní ẹni tó bá máa fi dáadáa rọ́pò àìdá á jẹ́ pé ẹni tó ní sùúrù, á jẹ́ pé ẹni tó yẹ pé wa ma yulaqqaha illa dhu 'adhin 'azim. Á jẹ́ pé ẹni tó ṣe pé èrè tó pọ̀ ó ń bẹ fún lọ́dọ̀ Ọlọ́run ọba. Alájà kọfílà káwùlà, mo fẹ́ rọ̀ yín, ṣe rí àyà yẹn kó tó ń sọ ní pé qabil isaha bil ihsan. Ẹ máa fi dáadáa ẹ fi máa rọ́pò ẹni tí ò dáa. Wal ghadab bil hilm. Kí ẹ máa fi sùúrù tó jiná kí ẹ fi máa rọ́pò ìbínú. Was-su' bi kalimati tayyiba. Wọ́n ń pè ní lórúkọ tí ò dáa, èèyàn fi kalimati tayyiba ẹ fi máa rọ́pò ẹ̀. Ṣé ẹ rí nǹkan tá a sọ social media dà kó dáa? Ó ti wá di team A, team B. Kò dáa. Àwọn kan náà, àwọn àfáà kan náà, team A, team B náà ni wọ́n, tí mi ní dárúkọ wọn bí báyìí. Ẹ̀yin náà, ọmọ àfáà àgbà àti ọmọ àfáà àgbà, ẹ wá fèsì ara yín. Ẹ̀kọ́ wo lẹ wá ń kọ́ àwa ọmọ àfáà kéékèèké? Àwọn ọmọ àfáà àgbà lẹ́yìn. Àwọn ọmọ àfáà kéékèèké ẹ̀kọ́ wo lẹ kọ́ wa? Ẹ̀rọ rẹ o. Ọlọ́run ọba yóò ṣàánú wa. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu ala al-mursalin. Alhamdulillahi rabbil alamin.